nítorí pé kí ni kàbá má jalè àtúnṣe sùmẹ́kà mo tún tẹ ẹran mo ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ kọ̀dọ́tọ̀ lójú ẹ̀ pàpàpà ọ̀fáàn làwọn fi ń ṣiṣẹ́ gbà yẹn ọ̀fáàn. ẹ fún wọn láti ọwọ́. kí ló dé tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé tó bá ní pé ò sùn ta tẹ bá ní púpọ̀ èèyàn tó bá ń sùn ta èmi condition wà bẹ́ẹ̀ èmi ilé olórogún lè fà bẹ́ẹ̀ tó bá wá sùn ta yẹn tó bá mọ̀ ìfò fẹ́ fúkọ́sì sí nǹkan tó fẹ́ ṣe o gbọ́dọ̀ yára ẹni péré o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ yára ẹni péré because ọmọ àsùtá ló máa ṣe oríire púpọ̀ o ẹ wè mí sìn ẹ bá gbọ́ ojú pọ́ máa àsùtá tẹ̀wùtẹ̀wù àsùtá débi kan sùtá dé but èèyàn gbọ́dọ̀ fúkọ́sì sí nǹkan tí èèyàn fẹ́ ṣe ni tó bá ní pé òun sùta òun fagbó òun yájà òun ṣe kinní kan ìgbàkà òun kan tó bá yá ó máa padà fẹ́ẹ̀lì ni but tó bá fókọ̀sì sí nǹkan tó fẹ́ ṣe ó máa padà jẹ́ èèyàn ìyẹn ò sọ pé kò sùta kò sọ pé ó fẹ́ jalè. àìdè oníjà ti bímọ tuntun lóò ti dọ̀tà because ọjọ́ sọ́wọ́ rà á pè ó rà á lọ́nà ìjàlè àìdè ebi pa ọmọ rẹ nìkan ìwà tẹ ọmọ rẹ èèyàn ọmọ rẹ ní bẹ́ẹ̀ ní tọ́rọ ọmọ rẹ ní bẹ́ẹ̀ ní sísì ó forí èèyàn sórí olórí ó forí èèyàn sórí olórí mọ́ ó yá ní sẹ́yìn ọ̀la ń bínú ẹgbẹ́ òbí jẹ́ pátá kalẹ̀ ẹ̀rú kúrú sí ìlú tó bá kàwé àwọn ìpamọ́ tàbí bà ọ́ jẹ́ Oluomo tàbí bà ọ́ jẹ́ àìgbé bẹ́ẹ̀ sí ọjọ́ òkúlẹ̀ pèsè àgbàgbà ọjọ́ òkúláyé ayé pépé ayé. èjìrẹ́ ò iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run á wà lórí lágbọ́rọ̀ lọ sí àgbà. brother mi sister mi ẹ má jẹ́ ká rọra wa pin tá bá focus a máa padà jí èèyàn ilé ayé wa. ẹ wo bọ́lá ń ṣe orin fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí èèyàn gbọ́dọ̀ rú rẹ̀ pé o gbọ́dọ̀ focus sí nǹkan tó bá fẹ́ ṣe. o jọ́nu ọmọ onímọ́tò o já láàrú o jẹ́ kọ́ńdọ̀tọ̀ èyí ò sọ pé Ọlọ́run ò ní padà gbàdúrà ẹ̀. bọ́tò bá ti focus sí nǹkan tó ń ṣe tó bá ti báyàn